Ẹ káàbọ̀ padà Miliki Express létò náà ní Miliki Express. Mo lérò pé ẹ gbádùn orin tá a fi fún yín hun ìyanu Ọlọ́run àṣẹlẹ̀ ànídàmú àṣẹníyàwòrè. Gbọ́ ìwọ́n orí aborílé koko bí ọ̀tá ló dífá fún orí làbá bọ́ àbá fòrìṣà sílẹ̀. Ìgbà tó rí ń gbé ni kí lòrìṣà ń wò ìwọ orí mi dákun gbè mí níjà o. Ẹlẹ́dàá mi dákun gbè mí níjà. Lórí ètò lẹ́ni ọ̀rọ̀ tá máa fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ lé lórí ni pípé ìwọ gẹ́gẹ́ bí obìnrin ṣó o lè fi iṣẹ́ ẹlẹ̀ iṣẹ́ tó yàn láàyò nítorí ìfẹ́ àti wọ́ gẹ́gẹ́ bí ọkùnrin ṣé wọ́n náà lè ṣe bákan náà kó fi iṣẹ́ tó yàn láàyò sílẹ̀ nítorí ìfẹ́. Àwọn àlejò mi méjèèjì tán máa bá mi yànnà náà ọ̀rọ̀ yìí lórí ètò lẹ́ni òṣèré orí ìtàgé ni wọ́n, obìnrin àárín wọn á máa jẹ́ Afolashade ọmọ Olona tí ọkùnrin ń jẹ́ Tobi ọmọ Abraham. Ẹ káàbọ̀ sórí ètò Miliki Express. Ẹ bá mi ṣe é lọ sáwọn ará ilé mi. Ẹ káàsán o ẹ̀yin ará ilé, orúkọ mi ni Afolashade Olona. Ẹ káàsán ẹ̀yin ará ilé, orúkọ tèmi ni Tobi Abraham. Ẹ káàbọ̀ sórí ètò Miliki Express. Ojú yín ṣe rẹ́gí gbogbo ẹ̀yin ó jọ mọ́ra wọn. Níbo tí ẹni kí n ti kọ́kọ́ bẹ̀rẹ̀ náà ẹ jẹ́ kí n kọ́kọ́ jùlù yín ká sáré wo bí àárín yẹn ṣe fẹ́ rí. Ṣó yẹ ká wora wa sùnsùn kí obìnrin wá wò pé nítorí o ti kọnu ìfẹ́ sí mi mo ti sọ yẹ́ẹ̀sì fún ẹ gbogbo wàhálà ilé ayé mi àfi kí n dá sí ẹ lọ́rùn kí n tiẹ̀ bẹ̀rẹ̀ lọ́dọ̀ èèyàn ọkùnrin náà bó o lo ti rí. Kò lè work. Kílódé? Kílódé? Ṣé o làbọ̀rọ̀ sọ mí di liability? Kò lè work. Ẹ wo ṣẹ́ ti rí. Ìfẹ́ yàtọ̀. Ọ̀tọ̀ nífẹ́. Ọ̀tọ̀ ni pé kí wọ́n á ti torí pé mo nífẹ̀ẹ́ obìnrin kan kó wá sọ rẹ̀ di nǹkan míì mọ́ mi lọ́wọ́. Ábèrè ilé, ábèrè ìtàn, ábèrè tìbí, ábèrè irọ́ díẹ̀díẹ̀. Èmo tí ẹ fẹ́ràn kóbìnrin máa bèrè nǹkan lọ́wọ́ mi. Tó bá wù mí ni máa fún ẹ. Tipá kọ́. Kódà ọ̀rọ̀ tán sọ yẹn lè ọ ní ìfẹ́ wà lọ́tọ̀ àmọ́ kí obìnrin náà kó wá máa bèrè nǹkan lọ́wọ́ ọkùnrin ní gbogbo ìgbà ṣé ó ti sọ ọkùnrin yẹn di bàbá rẹ̀ ni àbí báwo láàrin yẹn ṣe gọjọ́nù bóyá kẹ́mi ìbá mi yànnà rẹ̀ wò. Ẹ wo nǹkan tó sọ yẹn kò yẹ kí wọ́n sọ bẹ́ẹ̀ rárá because àwa obìnrin ẹ̀tọ́ ọkùnrin ni kán ṣe ìtọ́jú wa tábàjọ wà pé wọ́n ń fẹ́ ẹni yìí gbogbo nǹkan tó bá need ní time yẹn òun ló yẹ kán ṣe fún un as obìnrin téèyàn bá ti dàgbà tó ti tó ní ọkọ tó dẹ̀ ti tó nádà táwọn tó bá lọ́dọ̀ àwọn òbí ẹ̀ pa mo need nǹkan báyìí ò ẹ ṣe fún mi wọ́n máa wò pé ṣé ìwọ ní ẹni tó ń tẹ̀lé ni tó bá ti rí èèyàn kan pẹ̀lú ẹ̀ so nǹkan tó sọ yẹn mi faramọ́ rárá. So lọ́rọ̀ kan ẹ̀yin jẹ́ kó máa yé wa báyìí pé gẹ́lẹ́ tẹ́ bá ti jọ kọnu síra yín pé ohun mi lọ́mọ obìnrin o mo sì sọ yẹ́ẹ̀sì fún ẹ báyìí ohun mi lọ́mọ ọkùnrin o mo sì sọ yẹ́ẹ̀sì fún ẹ báyìí kò bá jẹ́ pé mo tiẹ̀ sì wà lọ́ndà àwọn òbí mi tí mo sì ń gbélé àwọn òbí mi gbogbo ohun tí bàbá mi tó bá jẹ́ kó máa ṣe fún mi kó dáwọ́ dúró kọkùnrin yẹn bẹ̀rẹ̀ sí ṣe. Rárá ẹ má get me wrong nǹkan tí mò ń try àti sọ pé kò sí béèyàn máa ṣe ní olólùfẹ́ tí ò ní lè ní girlfriend mi o iye báyìí mo ní fún ẹ o iye báyìí ni kò gbà o at least bá need bóyá bíi 50,000 tí mo bá béèrè 50,000 lọ́wọ́ ẹni tí mò ń fẹ́ tó bá fún mi 30 bẹ́ẹ̀ ó try but nǹkan táwọn ń sọ pé àwọn ò lè fún ẹnìyẹn ní nǹkan kan àwọn náà ń pè yẹn àwọn ni. irọ́ olóòtú kò rí rẹ. ẹnì ṣó. ṣé ti rí tá bá ní pé a nífẹ̀ẹ́ ara wa lóòótọ́ ìfẹ́ ṣe pàtàkì ìfẹ́ ṣe kókó ṣùgbọ́n ṣé ti rí àwọn ọmọ obìnrin sìn àfi pé ọkọ máa ń ẹmọ kéèyàn kọ déédéé mọ ọmọ òun pé tí má ti ní ẹni tí mo fẹ́ fẹ́ báyìí gbogbo ìṣòro ilé ayé mi orí ẹ̀ ló gbọ́dọ̀ wà. bọ́ fẹ́ ra recharge card wọn á bí ẹ́ bọ́ fẹ́ ra eléyìí wọn á bí ẹ́ tọ́ bá máa ra gbá wọn á bí ẹ́ tọ́ bá máa ra owó wọn á bí ẹ́ àwọn kan tún worse débi pé tẹ́ bá ra recharge card fún wọn normally téèyàn bá ra recharge card fóbìnrin tó nífẹ̀ẹ́ sí ó yẹ kó pè pé ó ṣé ọkọ mi o mo ti rí o ṣé o mo rí recharge card yẹn o ṣé o kó pa èmi ò ní pé ẹ̀yin fara yín lẹ́tí máa ń pè ẹ lo ṣó o rí recharge card tí mo send mo ti rí mo gbàgbé láti sọ fún ẹni má bínú ìmí tí màá sọ fún yín pé òun rí ẹ lè send tẹ́ẹ̀mẹ́ta. á dẹ̀ máa lóòdù ẹ̀. a tún máa sọ fún yín pé òun rí tẹ́ bá dẹ̀ ń try ẹ̀ lọ́dọ̀ tí wọ́n ní sorry previously used by another subscriber. ẹgbọ́n tẹ́ bẹ́ẹ̀ lórí kí ọkùnrin tiẹ̀ wá wò sùnsùn kó send recharge card sóbìnrin mo tún gbọ́ pé ibi tó le dé pé ẹ̀yin obìnrin tó bá mú recharge card tó wá send ẹ̀ sí yín báyìí ẹ̀yin á béèrè lọ́wọ́ broda A á wá send ẹ̀ sí yín ẹ̀yin á wá wò pé ìfẹ́ broda A kò tí tójú òṣùwọ̀n jẹ́ kémi máa fi pe broda B wọ́n ló wọ́pọ̀ láàrin ṣé bẹ́ẹ̀ ni ẹ má parọ́. ó wà bẹ́ẹ̀ ní tèmi o èmi ò lè ṣe bẹ́ẹ̀ àwọn ẹlòmíì náà tún wà tó yẹ pé obìnrin tọkùnrin bá ra recharge card fún wọn wọ́n máa flash ẹ̀ ni
èmi ò lè ṣe bẹ́ẹ̀. lóbìnrin okay. bẹ́ẹ̀ ni àwọn ọkùnrin náà dẹ̀ máa ń gbà lọ́wọ́ obìnrin bó ṣe wà ní ọ̀dọ̀ ọkùnrin ló wà lọ́dọ̀ obìnrin. okay so ní nǹkan tẹ́ ń ṣàlàyé ń sìn ni pé tán bá ní ká fi ọwọ́ wẹwọ́ lọ́wọ́ fi ń mọ́. ìyẹn lọkùnrin fi ń gbà lọ́wọ́ obìnrin. ọwọ́ wẹwọ́ lọ́wọ́ fi ń mọ́ kò ń ṣe pé kí ọwọ́ kan kókò dédé máa fọ ọwọ́ kejì lára ìṣe pé ọwọ́ kejì náà dá padà láti fọ ìka lọ́wọ́ kejì tí ò dá padà. ẹ jọ̀ọ́ olóòtú mo fẹ́ béèrè nǹkan kan lọ́wọ́ yín. bóyá. àwọn Mr. Tobi wọ́n sọ nǹkan kan ní ẹ̀kọ́ pé àwọn ò lè ṣe fóbìnrin. ok. bọ̀ṣẹ́ yìí lè gbà lọ́wọ́ obìnrin. irọ́ èmi lè ṣe fóbìnrin o ẹ má get me wrong o mo lè ṣe fóbìnrin ṣùgbọ́n obìnrin tí máa ṣe fún kò ní láti ní mi lára rárá at my own convenience ni. ẹni sùn. tí máa ti wá ti ṣe fún èmi gẹ́gẹ́ bí ẹnìkan èmi mọ bó ṣe ń gbà lọ́wọ́ obìnrin o ṣùgbọ́n ìyàwó tí mo bá máa fẹ́ tàbí ẹnikẹ́ni tí mo bá máa ní wípé ẹni mo fẹ́ máa ṣe fún ohun mi kì í máa fún ẹni yẹn náà gbọ́dọ̀ jẹ́ ọ̀kan tẹ́ pé dandan kọ́ ni kó fún mi lówó dandan kọ́ bá àwọn obìnrin kan wà tẹ́ bá fún wọn ní 1 naira lásán tó bá béèrè 1 million tẹ́ bá sọ pé 1 naira lèmi ṣì ní o ṣé wàá bá mi manage tó bá ní àwọn abẹ manager á tún fàdúrà tí ń dì fún yín pé ọkọ mi á dà fún ẹ lágbájá kìnnìkan á tún bẹ̀rẹ̀ á fẹ́ lè ṣí ṣọ́ọ̀ṣì lé lórí. inú mi dùn pẹ̀lú nǹkan tẹ́ sọ yẹn èyí náà mọ̀ pé tẹ́ bá ṣe nǹkan ìwúrí fún obìnrin kò bá àjọmọdé wọn ní tí tágbàlagbà bá mú oyin dání kò mọ ẹgbà dání oyin ọwọ́ ẹ̀ lọmọ kékeré yẹn máa fẹ́ la tó bá ti rí ẹgbà ó máa sá lọ ni tẹ́yìn náà bá ń ṣe ẹ̀tọ́ fún obìnrin bó ṣe tọ́ àti bó ṣe yẹ kò sí bí ẹnìyẹn ò ṣe ní máa fàdúrà tì yín lẹ́yìn kò dẹ̀ sí tó yẹ pé òun náà máa ní ẹ ṣe léè fún mi lẹ́yìn ẹ ṣe léè fún mi lọ́la òun náà sọ pọ́dọ̀ yín ni òun fẹ́ gbé àwọn problems ẹ̀ wá. ẹ má bínú kí wàá ní ká ṣe sí àwọn obìnrin tó jẹ́ pé tí wọ́n bá ti gbà ń ti wọn wọn ò mọ ẹ̀tọ́ ó máa ṣe mo dúpẹ́ o ẹ fún ara yín náà kẹlẹ́ ló wà. ó wà ẹ̀kọ́ lé nìyẹn. ọmọbìnrin tó bá kọ́ léèrè tọkùnrin bá fún nǹkan kódà kó má sí nǹkan kan láàrin wọn ó lẹ́tọ̀ọ́ láti sọ pé o ṣe mo dúpẹ́ o. kò lẹ́kọ̀ọ́ nìyẹn. olóòtú. tó bá lẹ́kọ̀ọ́ ni ẹ má bínú tó bá ní ẹ̀kọ́ ni kó jẹ́ pé ẹ ṣe nǹkan 1 naira fún àbí nǹkan 50 kọ́bọ̀ ó máa lẹ́yìn láti dúpẹ́ pé àìṣe o mo dúpẹ́ bẹ́ẹ̀ mi ṣe wà yìí o kéèyàn fún mi ní 5 naira tí bá tọrọ 10 naira lọ́wọ́ ẹ̀ mo máa ṣì dúpẹ́ nítorí mi ìṣiṣẹ́ owó sẹ́niyẹn lọ́wọ́ ó kàn lè ṣe òun kó ṣe fún mi ló lè ṣe fún mi kò ń ṣe pé mo wò pé mo rí i pé ẹni yìí ṣe fún mi mo mú bí ọ̀dẹ̀ no it's not done that way. ok ẹ̀kọ́ lé ẹjọ́ àwọn kan wà tó yẹ pé wọ́n kọ́ tí wọ́n ò gbẹ̀kọ́ ṣẹ́kọ̀ọ́ lé náà ni. ẹ̀yin náà sọ ń sí ẹni wọ́n kọ́ wọn ò gbẹ̀kọ́. ẹ báwa làwọn ṣe fẹ́ mọ̀. kò ṣe fọ́ọ̀tì pé àwọn pẹ́rẹ́ǹtì wọn àwọn ọmọ mi tó yẹ pé wọ́n kọ́ dáadáa tẹ bá délé ẹ máa mọ̀ pé ilé rẹ ló ti jáde o òun ló kọ̀ choose àti máa wùwà yamayama. lọ́rọ̀ kan kọkùnrin máa gbàdúrà pé èyí tí wọ́n kọ́ ń léèrè tí yóò gbẹ̀kọ́ òun kóun má ṣàgbákò rẹ̀ torí tó bá ṣàgbákò rẹ̀ ó kó sí lólóde. bẹ́ẹ̀ ni because àwọn òbí wa wọ́n ń ṣe àdúrà kan pé ọlọ́run má jà gbé egun eléegun o ìyá mi máa ń ṣe fún mi dáadáa àdùnní o ò ní gbé egun eléegun o